gbogbo wọn máa wọlé ni ní ṣèjọba ìjọba tuntun míì ló máa wá pátì tuntun míì ló máa wọlé wàhálà máa ṣẹlẹ̀ lórí ìbò tó ń bá ń bọ̀ yìí nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ̀dà bóyá ìtẹ́rìmù ló wà ń bẹ̀ níbo ló ti fẹ́ níbo tiẹ̀ tó fẹ́ fi ṣe gọ́vnà níbo ló ti fẹ́ níbo tiẹ̀ lọ́wọ́ la sọ fún PDP tó wọlé lọ́ṣun pé ẹ̀yìn ilẹ̀kùn náà gbé sí. kí ni ìtumọ̀ yẹn sọ. àti mo rìkọ́dù ẹ̀ tí wọ́n gbé sẹ́yìn ilẹ̀kùn bóyá ó ti máa bóyá àtẹ̀sán bí àti tuntun ẹni kó máa dúró dè bó jẹ́ gómìnà kò lè pẹ́ ń bẹ̀ kò sí gómìnà kan tó máa wọlé sí tó lóun máa lọ́dún mẹ́rin pátá ìmọ̀ ẹ̀ pátá méè kò lè tó bẹ́ẹ̀ gan-an nígbà tí lálá ti máa lù. mi ọdún tó ń bọ̀. bẹ́ẹ̀ ni. ṣé èyí tó náà máa gbàjúmọ́ lọ́wọ́ yìí. tí bá lù ṣé Yorùbá nation ló ń bọ̀ nàbí kí ló ń bọ̀. ejò mo ti sọ̀rọ̀ ẹ má máa ọ̀rọ̀ Yorùbá nation ìgbàgbé gbogbo wọn yẹn. ẹ bọ bàbá láìpẹ́ ẹnu tó ń rí gúrùpù. ó bá wù ẹ jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ nǹkan tọ́lọ́run ò fọwọ́ sí ó máa ṣe o bí Ọlọ́run ò ṣe ẹ lójú ò bá máa jókòó ò bá máa ṣe yẹ̀yẹ́ ò bá máa fẹ́ lómi rẹ́rìn torí lẹ́mìí tí wọ́n bá wà ní mọ́tò báyìí máa wọ ẹlòmíì báyìí máa wò tí máa ń wọ ẹlẹ́dàá ẹ̀ tọ́lọ́run bá fi hàn mí máa wò pé ẹranko tí ò rí nǹkan kan afọ́jú kí láfọ́jú rí táfọ́jú bá rìn títì ìsìn tí ó lè rí nǹkan kan bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ èèyàn tó wà kó sọ fún ipò Ọlọ́run sọ pé àti ọba àti pẹ́sidẹ́ǹtì àti gbogbo Nàìjíríà pé afọ́jú ni wọ́n pé inú òkùnkùn náà wà òkùnkùn lẹ́wà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan so ọ̀rọ̀ tí tinú níbo ó fẹnu wa mọ́tò ni tí mo lọ sọ́ọ̀tù ń bí tó láwọn máa wọlé fún pé 40 years làwọn máa rúlù nígbà tá à ń sọ fún un tá a gbé jáde ní àṣejìrì lọ́jọ́ yẹn ìwé yẹn ṣe wà ń bí pé Oyètọ́lá ò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ kan pé kíní ni táwọn kan ríran fún un. kálẹ̀ tí kò ń fẹnu wa mọ́tò. Tinubu ni pẹ̀lú ẹni tó ń fẹnu wa mọ́tò ò jáàmù rí Yorùbá ni èmi bí mo ti máa sọ fún ẹ̀mí ọ̀hún ẹ̀gẹ́ kò sí gọ́ọ̀mẹ̀ntì nígbà ayé Jonathan tán bí mo sọ fún pé òun ni last pé kò ní wọlé èmi ò support anybody nǹkan tọ́lọ́run bá sọ mò ń sọ Yorùbá ni tí Tinubu bá ti fẹ́ ṣe president máa ti ránṣẹ́ sí kó wá rí mi ilé kì í ṣe pé máa lọ bá màá ní kó sọ fún kó wá rí mi ilé àwa ń pa ara lé gómìnà màá ní kó wá rí mi ilé Akérédolú tó bá ní nǹkan tó bá fẹ́ ṣe màá ní kó wá rí bàbá ẹ̀ ilé. àwa àwọn ṣòjíṣẹ́ Ọlọ́run kan tá a máa sọ̀rọ̀ irọ́ tí wọ́n ní bá ń bẹ̀ tí bá sọ ti Déjì Àfàkúrẹ́ tọ̀wọ̀ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí mo sọ lọ́jọ́ yẹn pé tí ọba wọn bá lọ pé ọba nǹkan báyìí ló máa tẹ̀lé tí wọ́n bẹ̀ sí ń gbé jáde ní Facebook pé kò ní kú pé kinní kankan Akérédolú ti gbọ́ àpàṣẹ fún yín last month ọba mi tí wọ́n ṣe ẹ̀jẹ̀ àbíkú náà fi jẹ́ wọ́n ń pè ní kòkúmọ́ àbíkú ọmọ ló máa jẹ́ kòkúmọ́. Akérédolú ti gbọ́ àpàṣẹ fún nígbà tí gbogbo àwọn ọmọ ọ̀wọ̀ játijàta wọn máa lé ọ̀wọ̀ tó ń gbé sí Facebook pé rọ́mọ̀ pa ó lọ gbé odó fún ọlọ́wọ̀ tó wà ń bẹ̀ wọ́n jẹ̀mí ìsìn ọlọ́wọ̀ náà lọ síbẹ̀ náà ìkẹta àwọn tó mo ló máa tẹ̀lé ọjọ́ mọ̀ fọ̀wọ́ náà lọ síbẹ̀ náà bọ́lọ́run ṣe sọ fún mi nìyẹn mi mú fake ojú títì wọn gbà tó ń gbọ́ pa àṣẹ fún ṣe wọ́n rọ́ba tuntun náà àdúrà wa gbà èmi ò ń parọ́ fake ìwọ ló rìkọ́dù àti sáàmù Déjì Àfàkúrẹ́ ṣé wọn ò gbà kú òun bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn tó ń jíyàn gbé lọ́nà Ìbàdàn kí lẹ́gbẹ́ sọ sí sọ. èèyàn ọkàn mo ti sọ̀rọ̀ fún yín pé ìjọba Buhari pé wọ́n máa lé ní títí wọ́n máa fi parí ìjọba yìí Ọlọ́run ni Ọlọ́run ò fún lákòóso mo ní Ọlọ́run ní kó wá gbádùn ẹ̀mí ẹ̀. ẹ máa sọ pé wọ́n gbádùn ẹ̀mí ẹ̀ ló wá gbé léyìí tó ṣe nǹkan tó bá ṣe fún yín ó gbìyànjú ní tíráyà ló lò fún yín Ọlọ́run ò fún lákòóso láti wá ṣe nǹkan kan jù kó wá gbádùn ẹ̀mí ẹ̀ kó máa fò kiri bí ẹyẹ ó ti sọ fún yín tipẹ́. ó sọ náà pé tí wọ́n fi di December tó pé ọ̀rọ̀ ètò ìgbìyànjú pé ó máa kákúrò lé pé ètò ìgbìyànjú bá wà dáadáa pé kò ní sí wàhálà lórí àwọn tó ń jiyàn gbé lọ pé. ètò díẹ̀ ni ló ti ń sọ ìmọ̀ sọ́ngbà kan wọ́n ní Boko Haram wọ́n ní kò sí mú
ọ̀rọ̀ olóṣèlú nìyẹn irọ́ olóṣèlú ń pa kiri gbogbo wọn ni bó ṣe rí nìyẹn ó sọ tiẹ̀ ní tó bá sọ tiẹ̀ tọ́lọ́run bá fàjẹ́ sí ńkọ́ ṣé kò wọ ẹ kó gun aeroplane àtọ́sá kiri ìgbà tọ́lọ́run ò gbà fún ńkọ́ bó ṣe rí nìyẹn. níwájú chọ́ọ̀chì Guru Maharaj lọ sí ń jiyàn gbójú lọ náà bàdàn sọ. ìyẹn ọkàn sáà mi kò sí ọ̀rọ̀ tó kàn mí pẹ̀lú Guru Maharaj ìyẹn ọkàn sáà mi ẹ̀sìn tó bá wù ẹ́ kó o ṣe gbogbo nǹkan Ọlọ́run dá ó ní dáradára ni bọ̀ ẹ̀kan jù kan lọ ni. Baba. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.